A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ apínnáká Èkó Electricity Distribution Company ti ṣe ìkéde wípé àwọn ti ṣe àtúnṣe iná mọ̀nàmọ́ná tí ó dẹnu kọlẹ̀. Ìkéde yìí wáyé jákèjádò orílẹ̀-èdè wípé ẹ̀rọ amúnáwá National Grid dẹnu kọlẹ̀ mọ́jú òwúrọ̀ òní ní déédé aago kan kù ìṣẹ́jú 10 ọjọ́bọ̀, ní èyí tí ó fa òkùnkùn birimùbirimù jákèjádò orílẹ̀-èdè. Àwọn ilé-iṣẹ́ apínnáká àti àwọn tí ọ̀rọ̀ kàn gbogbo wọn ni wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún àwọn akọ̀ròyìn lówùúrọ̀ òní, pàápàá jùlọ ilé-iṣẹ́ apínnáká ìpínlẹ̀ Enugu, ṣùgbọ́n Èkó Disco ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé wọ́n ti ṣe àtúnṣe ẹ̀rọ amúnáwá ọ̀hún, iná sì ti tàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àbújá ti ṣe àyàsọ́tọ̀ ìdájọ́ ìdìbò ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ àti ìgbìmọ̀ àpapọ̀ Tribunal ìlú Asaba, ìpínlẹ̀ Delta. Ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé olùdíje du ipò lábẹ́ òṣèlú Labour Party Ngozi Okonye ní ojúlówó aṣòfin adìbòyàn. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé Ngozi Okonye láti ẹgbẹ́ òṣèlú Labour Party ní ìbò tí iye rẹ̀ jẹ́ 53,879 fi la Elumelu láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tí òun ní 33,456, nígbà tí Toni ní 11,712 èsì ìdìbò. Ṣùgbọ́n ilé-ẹjọ́ Tribunal tó fìkàlẹ̀ sí ìlú Asaba, ìpínlẹ̀ Delta ṣe ìkéde Ndudi Elumelu láti ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní oṣù kẹjọ ọdún 2023. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Asaba ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni Maduka Zakari di olóògbé. Maduka Zakari ní adarí ìpolongo ìbò fún ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ìdìbò ọdún 2023 ní Uturu ìjọba ìbílẹ̀ Nzukwato. Maduka, ẹni àádọ́rin ọdún 70 years láti ìlú Ezieke, abúlé Apapa, ni wọ́n bẹ́ lórí ní alẹ́ àná Ọjọ́rú tí ẹnikẹ́ni kò tíì lè tọ́ka àwọn oníṣẹ́ láabi wọ̀nyí. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Maureen Chioma Chinaka fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tí ó tẹ akọ̀ròyìn lọ́wọ́ lónìí Ọjọ́bọ̀. Ó tọ́ka wípé ìwádìí ti bẹ̀rẹ̀ láti lè ṣe àwárí àwọn amọ̀òkùnsìkà yìí. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé wọ́n ṣe ìkọlù sí Maduka, wọ́n yìnbọn fún un kí wọ́n tó bẹ́ ẹ lórí níbi ìgbafẹ́ kan ní agbègbè Amelechi Apupa. Lójú ẹsẹ̀ tí ọlọ́pàá gba ìpè ìṣẹ̀lẹ̀ pàjáwìrì yìí ni wọ́n bọ́ sójú iṣẹ́, ṣùgbọ́n òkú rẹ̀ ni wọ́n bá láìsí orí, wọ́n sì ti gbé ìyókù rẹ̀ re ilé ìgbókùúsí. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn tí wọ́n ṣe ìkọlù yìí tó 10 níye, táwọn ti bọn lọ́wọ́ pẹ̀lú àdá àti àwọn ohun ìjà olóró mìíràn. Wọ́n ní wọ́n wọ́ nílẹ̀ túrútú kí wọ́n tó gé orí rẹ̀ sá lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítà fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná Adébáyọ̀ Adélábù ti sọ ohun tí ó fa sábàbí ìdẹnukọlẹ̀ iná mọ̀nàmọ́ná káàkiri orílẹ̀-èdè tí ó wáyé lówùúrọ̀ Ọjọ́bọ̀ òní. Ó ní ìdúgbàmù kan wáyé tí ó fa iná ní Kainji sí Jebba ní agbègbè ẹkùn Àríwá. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Adélábù ti ṣe àfihàn yìí lóríṣiríṣi bí ó ti fi dá ará ìlú lójú wípé wọn yóò ṣe àtúnṣe rẹ̀ ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó nípasẹ̀ àjọ iṣẹ́ ará ìlú Public Works Corporation LPWC pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ Mínísítà fún Iṣẹ́ àti Ilé Ministry of Works and Housing ti parí gbogbo ìgbésẹ̀ láti bẹ̀rẹ̀ iṣẹ́ amáyédẹrùn ní apá kan orí afárá ẹlẹ́ẹ̀kẹta fún ọjọ́ Àìkú 2 léraléra 2 consecutive Sundays. Òṣìṣẹ́ ìjọba ní iléeṣẹ́ ọkọ̀ ìrìnnà onímọ̀ ẹ̀rọ Abdulhafiz Toríọlá tí ó ṣe ìkéde yìí ní òní Ọjọ́bọ̀ fi kún un wípé iṣẹ́ ọ̀hún yóò wáyé ní ọjọ́ Àìkú ọjọ́ 17 àti ọjọ́ Àìkú ọjọ́ 24 oṣù kẹsàn-án ọdún 2023 láàrin aago 7 òwúrọ̀ sí aago 7 ìrọ̀lẹ́ ọjọ́ Àìkú. Toríọlá ṣàlàyé wípé àwọn ṣe eléyìí láti lè mú àdínkù bá ìṣòro àwọn awakọ̀ lójú náà.
Ó wáá rọ àwọn awakọ̀ láti gba àwọn ojúnà bíi ojúnà Èkó sí Ìbàdàn, Alápẹ̀rẹ̀ sí Ògùdù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni ó rọ àwọn awakọ̀ láti ṣe sùúrù lójú náà kí wọ́n sì tẹ̀lé gbogbo àṣẹ ìrìnnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti yan Zaccheaus Adédèjì gẹ́gẹ́ bí adelé alága fún àjọ alámòójútó ìkówójọ ìjọba Federal Inland Revenue Service (FIRS). Síwájú àkókò yìí, Adédèjì ni olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ owó ìlú. Bákan náà ni ó tún jẹ́ kọmíṣánná ìṣúnná owó fún ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ọdún 2011 sí 2015. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn kánsẹ́lọ̀ 5 ní ìjọba ìbílẹ̀ Ìlà-Oòrùn Ìjẹ̀bú ni a gbọ́ wípé wọ́n ti dìbò láti lé alága wọn Wálé Adédayọ̀ kúrò lórí oyè. Bí a kò bá gbàgbé wípé Wálé Adédayọ̀ ni ó kọ lẹ́tà ránṣẹ́ sí gómìnà àtijọ́ fún ìpínlẹ̀ Ògùn Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà àti àwọn àjọ tó ń mójútó ìwà àjẹbánu, níbi tí ó ti fi ẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún wípé ó darí owó àyàsọ́tọ̀ ìjọba ìbílẹ̀ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ sí ibòmíràn. Lẹ́yìn tí wọ́n jáwé gbélé ẹ̀ fún alága, ni àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ránṣẹ́ sí i fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí bí ó ṣe tàbùkù sí gómìnà. Lónìí Ọjọ́bọ̀ ni 5 nínú àwọn kánsẹ́lọ̀ 11 láti ìjọba ìbílẹ̀ Ìlà-Oòrùn Ìjẹ̀bú ṣe ìkéde ìyọnípò Adédayọ̀ ní kété tí ó farahàn ní olú ilé ìjọba tí ó wà ní Ògèrè. Fún wákàtí 2 ni oníròyìn tí ó di olóṣèlú yìí fi wà ní káńsù, níbi tí ó ti ń dáhùn onírúurú ìbéèrè lọ́lọ́kan-ò-jọ̀kan lórí ẹ̀sùn bí ó ṣe ṣe àmójútó owó ní ọ́fíìsì rẹ̀. Nínú àtẹ̀jáde tí adarí ìgbìmọ̀ káńsù Fáṣèyí Akíndélé buọwọ́ lù ni wọ́n ti ṣàlàyé wípé àwọn kánsẹ́lọ̀ 5 dìbò tako Adédayọ̀, àwọn 4 gbè lẹ́yìn rẹ̀ nígbà tí ẹnìkan kò yọjú. Àtẹ̀jáde náà ṣe ẹ̀sùn wípé Adédayọ̀ jẹ̀bi gbogbo ẹ̀sùn ìṣowó kúmọkùmọ tí wọ́n fi kàn án nígbà tí ó farahàn ní ilé ìgbìmọ̀ káńsù. Lẹ́yìn gbogbo atótónu tí ó ṣe àrídájú wípé Adédayọ̀ tàpá sí òfin ilẹ̀, ni olórí ilé kéde àyọkúrò Wálé Adédayọ̀ gẹ́gẹ́ bí alága Ìlà-Oòrùn Ìjẹ̀bú. Nígbà tí akọ̀ròyìn kàn sí Wálé Adédayọ̀ lórí ìgbésẹ̀ tuntun yìí, ó ní òun kò jẹ̀bi ẹ̀sùn kankan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká ajíhìnrere olórin ilẹ̀ Nàìjíríà Buchi Atunro ti sẹ́ lórí àhesọ ikú rẹ̀ tí wọ́n ń gbé pòòyì ẹnu lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ alágbèéká pẹ̀lú iléeṣẹ́ akọ̀ròyìn News Agency of Nigeria (NAN), ni Buchi ti sọ ní Ọjọ́rú wípé òun wà ní ayọ̀ àti àlàáfíà, kókó lára ọ̀tá ń le, bí ó ti rọ àwọn ará ìlú láti má ṣe gba ìròyìn ẹlẹ́jẹ̀ bẹ́ẹ̀ gbọ́. Ó ní ìwànwara ti sún ọ̀pọ̀lọpọ̀ sí oríṣiríṣi àwọn àrékérekè. Ó wá dúpẹ́ fún ìfẹ́ àti àdúrótì wọn. Buchi jẹ́ ìlúmọ̀ọ́ká olórin ẹ̀sìn ìgbàgbọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. A máa ṣe àkọọ́lẹ̀ orin. Bákan náà ni ó tún jẹ́ olórin ẹ̀sìn reggae gospel artist tí ọ̀pọ̀lọpọ̀ nífẹ̀ẹ́ káàkiri àgbáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà Super Eagles yóò ní ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́jọ̀rẹ́ ní orílẹ̀-èdè Portugal ní ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2023. Àjọ alámòójútó eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá Nigeria Football Federation (NFF) ni ó sọ eléyìí di mímọ̀ lánàá Ọjọ́rú. Pápá Municipal tí ó gba ẹgbẹ̀rún 10 olùwòran ni wọn ó ti gbá ìdíje ọlọ́rẹ̀ẹ́jọ̀rẹ́ yìí. Ìdíje ọlọ́rẹ̀ẹ́jọ̀rẹ́ tako orílẹ̀-èdè Saudi Arabia ni ó kọ́kọ́ wáyé ní bíi oṣù kan sẹ́yìn kí Super Eagles tó gbàlejò Lesotho nínú ìdíje Ife Àgbáyé 2026 FIFA World Cup Qualifier ní ìlú Uyo. Láàrin ojúlé FIFA yìí ni Super Eagles yóò fi gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú orílẹ̀-èdè Zimbabwe. Èyí yóò jẹ́ ìpàdé ẹlẹ́ẹ̀kejì láàrin Super Eagles àti Saudi Arabia ní ìdíje àwọn àgbà agbábọ́ọ̀lù. Ìpàdé àkọ́kọ́ tí ó jẹ́ ọlọ́rẹ̀ẹ́jọ̀rẹ́ ni ó parí pẹ̀lú 0-0. Ní ọjọ́ Àìkú ni Super Eagles já ẹgba fún Sao Tome àti Principe pẹ̀lú 6-0 níbi ìdíje 2023 African Cup of Nations Qualifier ní Uyo.
Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.